lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ gbé Awólọ́wọ̀ dé ọgbà ẹ̀wọ̀n aṣọ àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n fún un tóbi jù ú lọ. lóòótọ́ ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì ń retí ìdájọ́, ṣùgbọ́n ohun gbogbo tí àwọn Adétòkunbọ̀ Adémọ́lá pẹ̀lú àwọn tó kù ń ṣe fún un kò jẹ́ kó lè fi ọkàn balẹ̀. ó nígbàgbọ́ pé wọn yóò dá ẹjọ́ náà bí wọ́n ṣe fẹ́ ni, wọn kò ní í tú òun sílẹ̀. wọn yóò fẹ́ kí òun máa ṣe ẹ̀wọ̀n náà lọ nítorí gbogbo ohun tí wọ́n fẹ́ ni kí wọ́n lé òun kúrò nígboro, kí wọ́n lè ráàyè ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́, èyí tí wọ́n fẹ́ máa ṣe. kò sí bí ènìyàn ṣe lè tóbi tó, ọgbà ẹ̀wọ̀n ò dàbí ilé. ẹnikẹ́ni tó bá wà lẹ́wọ̀n, ẹlẹ́wọ̀n ni, ìṣe ẹlẹ́wọ̀n ni wọn yóò sì máa ṣe. ẹni náà kò lè ráàyè ṣe ohun tó bá wù ú, nínú ìdè ni yóò sì wà nígbà gbogbo. èyí ni Awólọ́wọ̀ ṣe ń rò pé bóyá ẹjọ́ kòtẹ́milọ́rùn tí òun pè yìí yóò tilẹ̀ ṣiṣẹ́ kí òun kúrò nínú àhámọ́, kí òun sì máa gbé ayé àlàáfíà òun lọ. ìdí ni pé láti ọjọ́ tí Awólọ́wọ̀ ti dá ẹsẹ̀ lé ọgbà ẹ̀wọ̀n báyìí, láti ọjọ́ náà ni ìyà ti ń jẹ, bó tiẹ̀ jẹ́ pé ó ń mú kinní ọ̀hún mọ́ra. lọ́jọ́ tí adájọ́ Ṣódẹ̀yìndé jù ú sẹ́wọ̀n gan, ó ní òun sọ ọ́ sí ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára ni. ìyẹn ni pé ní gbogbo ìgbà tí Awólọ́wọ̀ yóò bá fi wà lọ́gbà ẹ̀wọ̀n yìí, wọ́n gbọ́dọ̀ máa fún un ní iṣẹ́ àṣekára ṣe. bó jẹ́ oko ríro ni wọ́n ní kí òun àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ máa ro, òun náà gbọ́dọ̀ tẹ̀lé wọn. bó jẹ́ wọ́n ní kí wọ́n lọ ru bíríkì, òun náà gbọ́dọ̀ bá wọn rú. bó sì jẹ́ wọ́n ní kí wọ́n lọ fọ ilé ìgbẹ́ níbìkan ni, Awólọ́wọ̀ náà gbọ́dọ̀ bá wọn lọ. àṣẹ tí adájọ́ Ṣówẹ̀mímọ́ pa nìyẹn nígbà tó ń ju ọkùnrin olóṣèlú náà sẹ́wọ̀n. nídìí èyí, láti ọjọ́ tí Awólọ́wọ̀ ti wọ ẹ̀wọ̀n náà ni wàhálà ti wà fún un. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn aráalé kò mọ̀, wọn kò mọ̀ pé nǹkan ń ṣe níjù tí aráalé ò gbọ́. àwọn aráalé tí wọ́n sì gbọ́ pàápàá, wọ́n mú kinní ọ̀hún mọ́ra ni. lọ́jọ́ tí wọ́n dájọ́ yìí, ohun gbogbo dára díẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n náà kó tó di pé wọ́n dájọ́ wọn. ṣùgbọ́n bí wọ́n ti dájọ́ náà tán báyìí, níṣe làwọn ọlọ́pàá bò wọ́n bí eṣú. wọn kò sì jẹ́ kí ẹnikẹ́ni dé ọ̀dọ̀ wọn mọ́. bẹ́ẹ̀ ni wọn kò jẹ́ kí àwọn náà bá ẹnikẹ́ni sọ̀rọ̀. wọ́n ti di ẹlẹ́wọ̀n náà nìyẹn. bẹ́ẹ̀ kí wọ́n tó dájọ́ yìí, wọ́n ti wà níbẹ̀ fún bíi wákàtí 10 láti òwúrọ̀ ni. wọ́n ti wà níbẹ̀ láì jẹun. bí wọ́n ti dájọ́ yìí tán làwọn ọlọ́pàá wọ̀nyí rọ́ wọn. wọ́n sì rọ́ gbogbo wọn sínú mọ́tò àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ń pè ní Black Maria. ṣùgbọ́n mọ́tò náà kò tètè ṣí, ó dúró sójú kan níbẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ àti àwọn èèyàn rẹ̀ wà nínú ẹ̀ níbẹ̀ tí àwọn ọlọ́pàá sì lé gbogbo àwọn èèyàn jìnnà sí wọn. àwọn èrò tí wọ́n rọ́ wá láti ìtòsí àti ọ̀nà jíjìn, wọ́n kọ̀ wọn kò lọ. bí àwọn ọlọ́pàá ti ń lé wọn, bẹ́ẹ̀ náà ni wọ́n ń padà. wọ́n ṣàfẹ́ mọ ìgbà tí mọ́tò Awólọ́wọ̀ yóò ṣí. wọ́n fẹ́ mọ ìgbà tí wọn yóò gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ gbé e lọ. ọjọ́ náà kì í ṣe ọjọ́ kan tó dáa o. ìyẹn ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 1963. níbi tí àwọn ọkùnrin ti ń pohùn rírí ẹkún, kí lẹ wá rò pé àwọn obìnrin yóò máa ṣe? àwọn ń kígbe, wọ́n ń gbé ara yílẹ̀ ni. níbi tí àwọn olówó àti àwọn èèyàn ńláńlá ti ń bara jẹ́, àwọn mẹ̀kúnnù tó wà nítòsí bẹ̀rù sílẹ̀, wọ́n ń gbé ara yílẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣẹ́ ìpè ràbàtàràbàtà fún àwọn Balewa àti Sàdáúnà pẹ̀lú Akíntọ́lá. lẹ́nu èyí ni wọ́n wà ní mọ́tò àwọn ẹlẹ́wọ̀n náà ṣí, ló bá gbé Awólọ́wọ̀ lọ. ohun tó fà á tí wọn kò ṣe tètè gbé wọn kúrò nílé ẹjọ́ tí wọ́n sì fi wọ́n sínú mọ́tò àwọn ẹlẹ́wọ̀n fún gbà pípẹ́ ni pé wọn kò tíì mọ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ gbé wọn lọ gan. bóyá ọgbà ẹ̀wọ̀n Ìkòyí ni o, bóyá ti Kirikiri ni o, bóyá èyí tó sì wà ní Broad Street lẹ́kọ̀ọ́ níbẹ̀ ni. nígbà yìí ni àṣẹ wá pé kí wọ́n tún kó wọn padà lọ sí Broad Street. wọ́n ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ti wà tẹ́lẹ̀ náà ni kí wọ́n kó wọn padà sí títí tí àwọn yóò fi fọ́n gbogbo wọn ká, tí wọn kò sì ní dúró ti ara wọn mọ́. bẹ́ẹ̀ ni wọ́n kó wọn gba Broad Street lọ. ó sì tó aago 7 alẹ́ kí wọ́n tó débẹ̀. ó ti rẹ gbogbo wọn kí wọ́n tó débẹ̀ pàápàá. kò sì sí ohun tó wu kálukú ju kórìbì kan fi orí lé kó sì sùn lọ. ẹnu ya àwọn ọ̀gá ọgbà ẹ̀wọ̀n náà pàápàá nítorí wọn kò retí wọn mọ́. ṣé wọ́n ti gbọ́ pé wọ́n ti dájọ́ wọn? ṣùgbọ́n kò sí ìṣòro láti gbà wọ́n síbẹ̀ padà nítorí yàrá tí wọ́n ń lò tẹ́lẹ̀ wà níbẹ̀. ibẹ̀ náà sì ni wọ́n ní kí kálukú wọn padà sí. ní òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n jí, bí wọ́n ti múra tán ni wọ́n ní kí wọ́n jáde máa bọ̀ ní ọ́fíìsì tí wọ́n yóò ti ṣe ìforúkọsílẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n. nígbà tí wọ́n sì débẹ̀,
ẹnu yà wọ́n nígbà tí wọ́n rí i pé níbẹ̀ gan ni wọ́n ti fẹ́ pín àwọn káàkiri tí wọ́n sì fẹ́ gbé oníkálukú lọ sí ibi tí yóò ti máa ṣe ẹ̀wọ̀n ẹ̀. níbẹ̀ ni wọ́n ti yọ Awólọ́wọ̀ sọ́tọ̀ tí wọ́n sì mú àwọn 6 míì pẹ̀lú ẹ̀. lójú ẹsẹ̀ náà ni wọ́n sì ti kó wọn sínú ọkọ̀ Black Maria tí kò sì sẹ́nìkan tó mọ ibi tí wọ́n ń kó wọn lọ bí ọkọ̀ náà ti ń tẹná lọ yáyá. àwọn 6 tí wọ́n pín mọ́ Awólọ́wọ̀ yìí ni Samuel Onítìrí, Gàbí Ṣàṣọ́rẹ́, S.J. Umorin, Sunday Biotoma, Adéìgà Akínsọ̀yà àti J.O. Lawanson. àwọn náà kàn rí tí mọ́tò àwọn ẹlẹ́wọ̀n náà ń lọ ni wọn kò mọ ibi tó ń kó wọn lọ àfi nígbà tí mọ́tò náà dúró tí wọ́n rí i pé ọgbà ẹ̀wọ̀n Ìkòyí ni wọ́n kó àwọn wá. Ìkòyí ni wọ́n ti fẹ́ kí wọ́n máa ṣe ẹ̀wọ̀n tiwọn. láàárọ̀ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 1963 ni wọ́n kó wọn débẹ̀, ìyẹn ní ọjọ́ kejì tí wọ́n jù wọ́n sẹ́wọ̀n gan. ṣùgbọ́n nígbà tí wọ́n dé ibẹ̀ yẹn náà ó hàn pé àwọn ọ̀gá ọgbà ẹ̀wọ̀n náà pàápàá kò tètè mọ̀ pé wọ́n ń bọ̀. àárọ̀ ọjọ́ náà ni wọ́n tó sọ fún wọn. ìyẹn sì dá wàhálà díẹ̀ sílẹ̀ nítorí kò sí ibi tí wọn yóò tètè kó wọn sí. níṣe ni wọ́n sì dá wọn dúró sí ẹnu ọ̀nà níbẹ̀ bíi wákàtí 2 ni wọ́n sì ṣe ní géètì yìí kó tó di pé wọ́n kó wọn wọlé. ní géètì yìí ni wọ́n ti ya fọ́tò fún wọn tí wọ́n sì tẹ̀ka sínú ìwé àwọn ẹlẹ́wọ̀n níbẹ̀. ibi tí wàhálà ti wá wà ní aṣọ tí wọn yóò wọ̀. ṣé gbogbo ẹlẹ́wọ̀n ló gbọ́dọ̀ ní aṣọ ẹ̀wọ̀n? kò sì sí bí ẹlẹ́wọ̀n kan ti lè tóbi tó tí kò ní wọ aṣọ rẹ̀. kíá ni wọ́n bẹ̀rẹ̀ sí wá aṣọ tí wọn yóò wọ̀ fún wọn. ṣùgbọ́n nítorí pé kì í ṣe pé wọ́n ti wọ̀n wọ́n tẹ́lẹ̀ kí wọ́n sì mọ irú aṣọ tí yóò bá wọn mu, ohun tí wọ́n rí ni wọ́n ń fún kálukú àwọn ẹlẹ́wọ̀n náà. wọ́n ní kí wọ́n wọ ìyẹn náà bó bá yá àwọn yóò rí aṣọ tó bá wọn mu fún wọn. àwọn tí wọ́n bá Awólọ́wọ̀ wá aṣọ ní tiẹ̀, aṣọ tí wọ́n ń rí kò bá a mu, òmíràn yóò tóbi jù tàbí kéré jù. síbẹ̀ ó ṣe é wọ̀, wọ́n sì rí i pé aṣọ tí àwọn lè wọ̀ káàkiri ni. èyí tó ṣòro jù ní ti Awólọ́wọ̀ fúnra rẹ̀. àwọn ọ̀gá ọgbà ẹ̀wọ̀n náà kò rí aṣọ tó bá a mu. lẹ́yìn tí wọ́n túlétúlé wọ́n rí àwọn ṣòkòtò 2 kan, ṣùgbọ́n àwọn ṣòkòtò méjèèjì kò bá Awólọ́wọ̀ mu. bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe é túnṣe. ni wọ́n bá ní kí wọ́n gbé ti ṣòkòtò tì sẹ́gbẹ̀ẹ́ kan náà. wọ́n ní bí wọ́n bá rí ẹ̀wù ẹlẹ́wọ̀n kan kí bàbá náà sì wọ̀, kó sì tó di pé ilẹ̀ mọ́ wọn yóò wá ṣòkòtò tí yóò wọ̀ fún un. ṣùgbọ́n ṣẹ́ẹ̀tì àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n tún rí náà kì í ṣe èyí tó bá Awólọ́wọ̀ mu. ó kéré fún un púpọ̀. ohun tó kàn dára nínú ẹ̀wù náà ni pé ìyẹn ṣe é túnṣe. ṣùgbọ́n ọ̀nà kan náà tí wọ́n fi lè túnṣe ni kí wọ́n là á láàrin tàbí lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n wá fi aṣọ míì kùn. bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe o, wọ́n là á láàrin ni wọ́n fi aṣọ ẹlẹ́wọ̀n míì kùn. ohun tó kàn ṣẹlẹ̀ ni pé aṣọ tí wọ́n fi kùn yìí àwọ̀ tirẹ̀ yàtọ̀ sí ti ṣẹ́ẹ̀tì gan. bẹ́ẹ̀ ni aṣọ ẹ̀wọ̀n tí wọ́n dá fún Awólọ́wọ̀ di aláràbarà. nǹkan ńlá ni o. wọ́n kó àwọn ẹlẹ́wọ̀n náà lọ sí ọ̀dọ̀ dókítà tó ń tọ́jú àwọn ẹlẹ́wọ̀n níbẹ̀. Dr. Adam lorúkọ ẹ̀. dókítà náà òun ni wọ́n ní kó yẹ Awólọ́wọ̀ wò, kó béèrè wò bóyá àìsàn kan ń ṣe, kó sì yẹ̀ wò bóyá ó lè ṣiṣẹ́ agbára dáadáa. lásìkò tí wọ́n sọ Awólọ́wọ̀ sẹ́wọ̀n yìí ọmọ ọdún 54 ni. nígbà tí Dr. Adam yẹ Awólọ́wọ̀ wò bẹ́ẹ̀ tó sì rí bó ṣe rí, ó béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. ó kọ sínú ìwé rẹ̀ pé bàbá náà lè ṣiṣẹ́ agbára dáadáa. ó ní eegun ẹ̀ le, kò sí wàhálà kan fún un. ohun tó burú ni pé Awólọ́wọ̀ kò rí ohun tó kọ. bẹ́ẹ̀ ni òun kò sì mọ̀ pé wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn ọ̀gá lọ́gbà ẹ̀wọ̀n náà pé wọ́n kò gbọ́dọ̀ fi ojú àánú kan wo Awólọ́wọ̀ o. bẹ́ẹ̀ ni wọn kò sì gbọ́dọ̀ ṣe àpọ́nlé kan fún un kí wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn ẹlẹ́wọ̀n tó kù ni. lẹ́yìn tí àwọn Awólọ́wọ̀ ti jẹun òwúrọ̀ tán ní ọjọ́ kejì tí wọ́n dé ọgbà ẹ̀wọ̀n yìí, ìyẹn ọgbà ẹ̀wọ̀n Ìkòyí, làwọn alábòójútó wọn wá bá wọn pé kí wọ́n múra o. ọ̀gá ẹ̀gbà pátá fún gbogbo ọgbà ẹ̀wọ̀n náà fẹ́ rí wọn o. orúkọ ọ̀gá pátápátá náà fún ọgbà ẹ̀wọ̀n Ìkòyí náà sì ni Titus Ògúndáhùnsí. bí wọ́n ti sọ pé ọ̀gá àgbà pátá ló fẹ́ rí wọn yìí, wọ́n ní kí kálukú wọ aṣọ rẹ̀. Awólọ́wọ̀ sáré wọ ṣẹ́ẹ̀tì tí wọ́n ti bá a túnṣe, ó sì wọ ṣòkòtò àǹkárá tó wọ̀ láti kóòtù dé sí ọgbà ẹ̀wọ̀n náà sí lábẹ́. ló bá wo ara rẹ̀, ló tún ara rẹ̀ wò, ó sì bẹ̀rẹ̀ sí fi ara rẹ̀ dápàárá. ó ní ohun kan ṣoṣo tó dùn òun jù náà ni pé òun kò rí onífọ́tò tí yóò ya òun. ó sì kọjú sí àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣẹ̀wọ̀n pé
àbí kò dáa kéèyàn ya fọ́tò nínú aṣọ àràbarà yìí. Bàbá náà rò pé òun ń dàpárá ni, ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Níṣe ni gbogbo wọn bojú jẹ́. Àwọn tí kò lọ́kàn nínú wọn sì bẹ̀rẹ̀ sí í sunkún nígbà tí wọ́n rí bí Awólọ́wọ̀ ti rí. Nígbà tí Awólọ́wọ̀ yọjú sí ọ̀gá àgbà ọgbà ẹ̀wọ̀n náà, kíá ló sọ pé kí wọ́n dá a padà. Ó ní kí wọ́n má mú un wá síwájú òun bí wọn kò bá rí aṣọ ẹlẹ́wọ̀n tó dára fún un. Ni wọ́n bá dá Awólọ́wọ̀ padà o. Wọ́n ń sáré wá aṣọ míì fún un. Wọ́n ti mọ̀ pé ṣẹ́ẹ̀tì tó wọ̀ dára, ṣùgbọ́n níbo ni wọn yóò ti rí ṣòkòtò ẹlẹ́wọ̀n tí yóò bá bàbá náà mu. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sáré kiri o. Wọ́n bẹ̀rẹ̀ sí túlé. Wọ́n sì túlé títí wọ́n fi rí ọ̀kan báyìí, ṣùgbọ́n ìyẹn náà tóbi jù nídìí. Àfi kí Awólọ́wọ̀ fà á sókè kó sì ká a mọ́ra níbi ìdí kó tó lè dúró. Ìyẹn náà ni wọ́n fún o nígbà tí kò sí òmíì. Ṣùgbọ́n wọ́n sọ fún un pé kò lè yọ ṣẹ́ẹ̀tì ẹ̀ síta lọ síwájú ọ̀gá ọgbà ẹ̀wọ̀n náà. Wọ́n ní àfi kó kó o sínú. Bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ tún kó ṣẹ́ẹ̀tì ẹ̀ sínú. Kò sì sí ẹni tó rí tí kò ní í tún wò lẹ́ẹ̀kejì. Ìmúra àrà ọ̀tọ̀ gbáà ni. Lẹ́yìn tí wọ́n ti múra fún bàbá náà báyìí ló tó lọ sí ọ̀dà ọkùnrin tí wọ́n pè ní ọ̀gá àgbà pátá fún ọgbà ẹ̀wọ̀n Ìkòyí yìí, ọ̀gbẹ́ni Titus Ògúndáhùnsí. Nígbà tí Awólọ́wọ̀ dé ọ̀dọ̀ rẹ̀, ó kàn rọra yọ wò ni. Kò fẹ́ kí ojú òun àti tiẹ̀ ṣe mẹ́rin. Ó ń bá iṣẹ́ rẹ̀ lọ ni. Ṣé wọ́n ti fún un ní ìkìlọ̀ pé kó má ṣe ohun kan tí yóò dàbí nǹkan àánú fún bàbá náà, kó má sì gba ojúbọ̀rọ̀ fún rárá. Nígbà tí ọkùnrin yìí kò sì fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun, dandan ni kó ṣe iṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Ó tẹjú mọ́ ìwé tó wà lórí tábìlì ẹ̀, ó sì ń yẹ àwọn ohun tí wọ́n kọ nípa Awólọ́wọ̀ wò. Nígbà tó wo ìwé náà dé ibì kan, ó ṣí ojú sókè díẹ̀, ó sì béèrè lọ́wọ́ Awólọ́wọ̀ ní, mo rí i pé wọn kò tí ì rí aṣọ ẹlẹ́wọ̀n tó bá ọ mu fún ọ. Awólọ́wọ̀ sì dáhùn pé bẹ́ẹ̀ ni. Ọkùnrin náà wá sọ pé kò sí ohun tí a rí ṣe sí ìyẹn. Wàá máa mánéèjì èyí tí o wọ̀ yẹn náà títí tí a fi máa rí òmíì ìpààrọ̀ ẹ̀ fún ẹni. Ọkùnrin náà tún tẹjúmọ́ ìwé tó ń kọ. Ó ń wò ó, kò wá Awólọ́wọ̀ lójú rárá. Nígbà tó tún yá, ó tún rọra sí ojú sókè díẹ̀. Ó ní, mo ti ka ohun tí dókítà wa lọ́gbà ẹ̀wọ̀n níbí kọ nípa ẹ̀. Ó kọ síbẹ̀ pé òun ti yẹ̀ ẹ́ wò dáadáa. Ó ní ara ẹ̀ le dáadáa àti pé o lè ṣiṣẹ́ àṣekára, kò sí iṣẹ́ agbára tí o kò lè ṣe. Awólọ́wọ̀ dáhùn ní, bẹ́ẹ̀ ni, ara mi le dáadáa. Ní Ògúndáhùnsí bá ní, ó dáa nígbà náà. Irú iṣẹ́ wo ni ó wá fẹ́ kí a fún ọ ṣe o? Irú iṣẹ́ agbára wo ni ó fẹ́ ká fún ọ ní ọgbà ẹ̀wọ̀n yìí? Iṣẹ́ tó mọ̀ wípé o lè ṣe dáadáa. Awólọ́wọ̀ dá a lóhùn. Ó ní, kò sí iṣẹ́ agbára tí mi ò lè ṣe o. Iṣẹ́ yòówù tó bá ti jẹ́ iṣẹ́ agbára, ẹ gbé fún mi. Bó bá jẹ́ kí n máa gé oko ni, bó bá jẹ́ ìgbẹ́lẹ̀sì fẹ́ kí n máa gbé, déédéé ara mi ló ṣe. Iṣẹ́ tí ẹ bá ti fẹ́ kí n ṣe náà ni kí ẹ gbé fún mi. Lóòótọ́ ni Awólọ́wọ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n inú ń bí burúkú. Ó ń bínú pé bí adájọ́ Ṣówẹ̀mí wọ́n bá jẹ́ adájọ́ tí kò láàánú tó torí ipò àti òun tó ń wá tó sọ òun sẹ́wọ̀n pẹ̀lú iṣẹ́ àṣekára. Ṣé dókítà tó yẹ òun wò tún jẹ́ ìka èèyàn bẹ́ẹ̀ ni ó fi kọ sínú ìwé rẹ̀ pé òun bàbá 50 ọdún lé 4 lè ṣe iṣẹ́ àṣekára, iṣẹ́ agbára. Bí àwọn méjèèjì bá jẹ́ ìka burúkú bẹ́ẹ̀, ṣé eléyìí tó tún jẹ́ ọ̀gá ní ọgbà ẹ̀wọ̀n níbí náà kúkú ya òpònú tó bẹ́ẹ̀ láti máa wá béèrè iṣẹ́ agbára tí òun lè fọwọ́ òun ṣe? Gbogbo ohun tí Awólọ́wọ̀ ń rò lọ́kàn nìyí. Bó tiẹ̀ jẹ́ pé ó ń dá a lóhùn dáadáa tó sì ń bá a sọ̀rọ̀ bí ẹni pé ọ̀rọ̀ tó ń sọ tẹ́ ẹ lọ́rùn. Nígbà tí Ògúndáhùnsí pàápàá rí i pé Awólọ́wọ̀ kò wí nǹkan kan mọ́, òun náà kò gbójú sókè mọ́, ó tẹjú mọ́lẹ̀ ni. Lẹ́ẹ̀kan náà ni Ògúndáhùnsí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ó ní, mo ní láti fi ìwé yìí ránṣẹ́ sí wọn ní olú ilé iṣẹ́ wa. Apá mi ò ká. Bó ti ń wí bẹ́ẹ̀ ló ń ṣomi lójú. Awólọ́wọ̀ kò sì tètè mọ̀ pé ó ń sunkún ni. Àfi nígbà tí omi bẹ̀rẹ̀ sí í dà lójú rẹ̀ gidigidi. Ó sunkún gidigidi, omi sì bà aṣọ tó wọ̀ pàápàá jẹ́. Nígbà náà ló ṣẹ̀ṣẹ̀ gbé ìjókòó fún Awólọ́wọ̀. Ó ní kó jókòó. Ó sì tọrọ àforíjì pé òun kò sọ pé kó jókòó tẹ́lẹ̀ nígbà tó dé. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni ohun tí wọ́n sọ pé kí àwọn ṣe làwọn ń ṣe. Ṣùgbọ́n ní báyìí òun ò kọ ohunkóhun tó bá fẹ́ ti ìdí ẹ̀ yọ. Ó ní òun kò ní iṣẹ́ kan o, bóyá iṣẹ́ agbára tàbí iṣẹ́ kékeré kan tí òun yóò fún Awólọ́wọ̀ ṣe o. Ó ní ohun tí òun sì ń lọ sọ fún wọn ní olú iléeṣẹ́ àwọn ẹlẹ́wọ̀n nìyẹn. Lọ́jọ́ náà ló sọ fún Awólọ́wọ̀ pé kó sọ gbogbo ohun tó bá fẹ́ lò pátá ní ọgbà ẹ̀wọ̀n yìí, òun yóò sì rí pé gbogbo rẹ̀ ni wọ́n ṣe fún un. Ó ní gbogbo ohun tó bá fẹ́ ni kó sọ o. Ṣùgbọ́n ẹ̀rù kan wà tó ń ba Awólọ́wọ̀. Ẹ̀rù náà ni pé
àwọn tí wọ́n ju òun sí ẹ̀wọ̀n lè múra láti pa òun. Ó ní òun mọ̀ pé wọn kò ní í fẹ́ ṣe bẹ́ẹ̀ lÉkòó. Ó ní ó ṣeé ṣe kó jẹ́ bí wọ́n bá ti da ẹjọ́ kòtẹ́milọ́rùn tí òun pè nù tán ni wọn yóò gbé òun kúrò tí wọn yóò sì máa ṣètò láti pa òun. Nítorí bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ ṣe kọ̀wé sí ìyàwó rẹ̀ Hannah Dìdeolú Awólọ́wọ̀. Ó kọ ìwé ẹ̀dùn ọkàn sí i. Ǹjẹ́ kí ni Awólọ́wọ̀ kọ sínú ìwé náà? Irú lẹ́tà wo ni Awólọ́wọ̀ kọ síyàwó ẹ̀? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú ìtàn bàbá Awólọ́wọ̀ yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.